Ẹ kú dédé ìwòyí o. Orúkọ mi ni Sam Adeosun. Ojo Aanu òun ló tún dé sí ojú ìwòran yín àti sí etí ìgbọ́ yín. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ yín. Àdúpẹ́ torí pé ṣeun torí pé àánú yín dúró láéláé. Àdúpẹ́ fún àǹfààní mi láti kẹ́kọ̀ọ́ lábẹ́ ẹsẹ̀ yín. Jésù Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tó mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún èmi àti yín wípé kájọ tún kọ́ ẹ̀kọ́ nínú Bíbélì, kájọ wo nǹkan tí Bíbélì sọ gangan. Báwo ni Ọlọ́run ṣe fẹ́ ká gbé ìgbé ayé wa. Mo gbàdúrà fún yín bọ́lọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè. Àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀ lórúkọ Jésù. Kókó tí a ṣiṣẹ́ lé lórí lónìí ó ní mo pè ní di ohun tí o ní mú ṣinṣin. Hold on to what you have. Ọ̀rọ̀ tá a fẹ́ lo èdè Bíbélì, hold fast to what you have. Pé òun tẹ ní Jésù tẹ ní ibi tí mo ń lọ gan nìyẹn. Jésù tẹ ní, Jésù tẹ gbà, ẹ dákun ẹ dì mú ṣinṣin òun lẹ̀kọ́ yẹn fẹ́ dúró lé lórí. Bó ṣe máa yé wa gangan òun ni a dẹ̀ fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa. Bíbélì sọ̀rọ̀ kan nínú ìwé Hébérù orí 4 ẹsẹ̀ 14, Hebrew chapter 4 verse 14. Ó ní ǹjẹ́ bí a ti ní olórí àlùfáà ńlá kan tí ó ti la àwọn ọ̀run kọjá lọ, Jésù ọmọ Ọlọ́run, ẹ jẹ́ kí á di ìjẹ́wọ́ wa mú ṣinṣin. Ṣé gbọ́ bẹ́ẹ̀ yẹn? Ẹ rí. Ṣé rí ẹsẹ̀ yìí gangan òun ló fi yàtọ̀ sáàárín àwọn tó rí tí wọ́n ṣe nínú Ọlọ́run àtàwọn tí ò tí ì rí tí wọ́n ṣe. Òótọ́ tó wà ń bẹ nìyẹn. Gbọ́n kan tó sọ ní ǹjẹ́ bí a ti ní olórí àlùfáà ńlá kan, ẹ rí, a ní olórí, a ti ní gbogbo nǹkan tó yẹ ká ní gẹ́gẹ́ bí ènìyàn. Ẹ gbà mo sọ fún yín. Lónìí mo fẹ́ lo àǹfààní láti sọ díẹ̀ nínú ìrírí tèmi ní tàbí ìtàn díẹ̀díẹ̀ nínú ìgbé ayé wa nínú iṣẹ́ ìránṣẹ́ tàbí personally. Bóyá tún lè rí nǹkan kan dì mú bẹ́ẹ̀ tó máa ń wù mí. Àwọn kan mo like láti máa lo àpẹẹrẹ ara wọn, mo like ẹ̀ gan. Torí pé mo máa sọ fáwọn èèyàn tí mo máa ń bá sọ̀rọ̀ pé mi ò ascribe glory yẹn fúnra mi ò gbàgbọ́ wípé èmi ni mo lè ṣe bí kò ṣe òyìnbó pè ní enablement orí ọ̀fẹ́ Ọlọ́run, bí kò ṣe ọwọ́ agbára Ọlọ́run àánú rẹ̀. Gbàgbọ́ mi nìyẹn rí. Àti ní ǹjẹ́ bí a ti ní olórí àlùfáà ńlá kan tí ó ti la àwọn ọ̀run kọjá lọ, ẹ rí, Jésù ọmọ Ọlọ́run, ẹ jẹ́ kí á di ìjẹ́wọ́ wa mú ṣinṣin. Ẹ rí. Àwọn kókó bíi mẹ́rin kan la fẹ́ ṣiṣẹ́ lé lórí. A dẹ̀ máa tètè gbẹ́nu lé ká lè tètè parí ẹ̀ ká dẹ̀ sọ̀rọ̀ dáadáa kó lè yé wa dáadáa. Ẹ rí, mo sọ fún wa pé ní a fẹ́ lo àkókò pọ̀ mọ́ lórí ètò Ojo Aanu yìí. Díẹ̀ ni pé a fẹ́ káwọn èèyàn tètè torí ayé tá a wà yìí owó làkókò kọ́ tètè rí ẹ̀kọ́ yẹn ibi tí à ń lọ ń bẹ̀. Nǹkan mẹ́rin kan òun ni mo gbàgbọ́ pé a gbọ́dọ̀ ṣe tí a ò bá fẹ́ jẹ́ kán gba tọwọ́ wa dànù. Ẹ rí gbogbo nǹkan tó ń lọ láyé tá a wà yìí. Tẹ́ bá wo ẹ̀sìn Kristi ó ti yàtọ̀. Tẹ́ bá wo àwọn Kìrìsìtẹ́nì wọ́n ti yàtọ̀. Ayé gangan fúnra ẹ̀ ó ti yàtọ̀. Bá a ṣe ń wòye ayé tẹ́lẹ̀ ó ti yàtọ̀. Bá a ṣe ń múra ti yàtọ̀. Ẹ rí, ohun táwọn baba ńlá wa gbàgbọ́ nínú ìgbàgbọ́ kò sẹ́ni tó gbàgbọ́ mọ́ lónìí. Ìtorí ẹ̀ ni ẹ̀kọ́ yìí ṣe ṣe pàtàkì pé ó tẹ̀yìn ní má jẹ́ kán gbà dànù lọ́wọ́ yín. Tá má gbà dànù. Kò sẹ́ni tí ó jẹ̀bi èèyàn kò tí àti ìgbọ́rí nínú ìdájọ́ Ọlọ́run pé wọ́n ṣì mí lọ́nà nísà, wọ́n ṣì ẹ̀ lọ́nà jókòó bẹ́ẹ̀ yẹn ò jẹ̀bi. Ìwọ tó ṣe lọ́nà dà. Ọlọ́run kì í ronú bẹ́ẹ̀. Torí ẹ̀ ló fi yẹ kí a tètè múra sí ọ̀rọ̀ ara wa. Tá bá ní sọ̀rọ̀ nípa Kìrìsìtẹ́nì, tá bá dẹ̀ fẹ́ gbádùn Ọlọ́run dé góńgó. Mo sọ fún yín pé nǹkan mẹ́rin kan la ò gbọ́dọ̀ gbà. Tá fẹ́ di nǹkan tá a ní mú dáadáa, a ò gbọ́dọ̀ ẹ̀gbọ́n kan ní a ní ká dì mú ṣinṣin. A fẹ́ dì mú ṣinṣin, a gbọ́dọ̀ fàyè gba nǹkan mẹ́rin kan. Àkọ́kọ́ ẹ̀ rèé ká tètè wọnú ẹ̀ lọ. Wọ́n ní má gbà wọ́n láàyè láti dé ọ̀dọ̀ ẹni tí inú. Don't allow them to reach your inner man. Ẹni tí inú rẹ, mọ́mì, ṣe rí ẹni tí inú yín. Bẹ́ẹ̀ ṣe ń wò mí, ẹ̀ tẹ́ ń wò ní ẹni tí ìta. Ṣùgbọ́n ẹnìkan wà nínú, òun náà ń pè ní ẹni tí inú. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀ gan? Ṣé ní ilẹ̀ Yorùbá wọ́n á ń pòwe kan? Wọ́n á ní bí etí ò bá gbọ́yìn kìn, inú kì í bàjẹ́. Ẹ rí. Ṣé rí, tẹ́ bá farabalẹ̀ wò dáadáa. Tí ó mú Ádámù àti Éfà kùnà, ó ní pé wọ́n gbà kí ejò
kó dé ọ̀dọ̀ ẹni tí inú ẹ̀rí àwọn ẹ̀wò mo gbàdúrà ẹ̀ ní ìṣòro ẹ̀ ní ṣẹ́rí ìṣòro tá à ń sọ wọ̀n yẹn mo ṣe gbàdúrà ẹ̀ mo retí kẹ́ sọ pé àmín ṣùgbọ́n ìdí tí ó fi jẹ́ nípa àdúrà bá sọ máa pé àdúrà ń bẹ̀ bọ̀ ìdí tó fi jẹ́ nípa àdúrà ni pé Ọlọ́run máa ń mú ìṣòro oníkálukú fúyẹ́ yóò kí a lè rárá gbé tí mo fi gbà pé a lè ṣàmì nìyẹn ṣùgbọ́n pé Ọlọ́run ò promise wa pé a ò ní ìdojúkọ láyé yìí Ọlọ́run ò promise wa pé a ò lè ní ìdààmú wàhálà Ọlọ́run ò promise wa ní kàwá àwọn á débẹ̀ ṣùgbọ́n tí àsìkò yẹn bá dé ọ̀gọ̀rọ̀ lẹ máa gbọ́ oríṣiríṣi lẹ máa gbọ́ ara ayé gbé ni bàbá kan wà níbì kan ìyá kan wà níbì kan tán bá ti tẹ́ bá yẹ kán gba tọwọ́ yín dànù tẹ ní tẹ ìdìmú ṣe gbẹgbẹ bí Bíbélì ṣe fún wa ní ìmọ̀ràn n tó wà lẹ́yìn ẹ̀fà ojú èjé lọ báwọn àgbà Yorùbá ṣe ń sọ̀rọ̀ nìyẹn ohun tó wà lẹ́yìn ẹ̀fà ohun tó wà ẹ̀ka kú sọ lédè tẹ́ gbọ́ ohun tó wà lẹ́yìn 6 ojú 7 lọ o ẹ̀yin náà mọ̀ pé ohun tó wà lẹ́yìn 6 ojú 7 8 wà bẹ 9 wà bẹ 100 wà bẹ 1000 wà bẹ 1 million wà bẹ mo gbàdúrà ibi ò ní dé bá yín lórúkọ Jésù so ibi tí kan mo sọ lẹ́ẹ̀kan ni pé ẹ̀sìn Kristi òní ó ti sọ àdùn rẹ̀ nù ó ti sọ agbára rẹ̀ nù ó ti sọ mọ̀dùmọ́dùn rẹ̀ nù ètò kù òféèfé òun là ní lónìí òfégè níbi tí ènìyàn ti ń gbéra rẹ̀ di Ọlọ́run òfégè pátápátá ni then àwọn kìrìsìtẹ́nì náà tó kọ́ra àwọn kìrìsìtẹ́nì wọn fẹ́ sí Ọlọ́run pété ara mọ́ ohun tó wá ní pé ntọ́ ti prepare tán sushi tán ti parí ṣé bí sushi rẹ̀ ń pè é ṣe sushi tán ti parí kankan jẹ bọ́gà tó ti rẹ́dì kò yé wọn ètò Ọlọ́run fún ìran ènìyàn ẹ̀rí ẹ wò ó tí ìpèníjà bá dé tàbí ìdààmú kékeré kan ọ̀pọ̀lọpọ̀ suggestion lẹ́ẹ̀ máa rí ọ̀pọ̀lọpọ̀ solutions ọ̀pọ̀lọpọ̀ advice ọ̀pọ̀lọpọ̀ counsel gbogbo ẹ̀ oníkàgbà kan máa sọ èyí tó fẹ́ ṣé ló dàbí ẹni tá rẹ̀ ò dá tó wà lórí bẹ́ẹ̀dì ẹlòmíràn dé ní kíní tó ń ṣe yín ó ti ṣe nìkan rí ìtọ̀ màálù ní tẹ́ni ò bá ṣọ́ra lọ́mù tọ́ màálù ẹlòmíràn ní adé kíní tó ṣe ó ti ṣe ọmọ àbúrò mi kan rí ní ọdún kíní kan kíní bàbá kan lọ sín gbẹ́rẹ́ sí lára báyìí ọwọ́ kan ní kíní ẹ̀ kan stop tẹ́ ẹ̀ bá ṣọ́ra ẹ̀ tẹ̀lé wọn ẹ lọ sín gbẹ́rẹ́ yẹn kíní tó ṣe kíní wọ́n kàn di ẹrù fún ni wọ́n di ẹrù kíní kan fún so wọ́n ti gba tọwọ́ àwọn yẹn dànù nìyẹn tó bá bọ̀ ọjà ẹ̀rí Ọlọ́run á sọ fún wọn pé kò sẹ́ni tó jẹ̀bi rẹ̀ ìwọ ló jẹ̀bi ara rẹ̀ ẹ ní jẹ̀bi ara yín lórúkọ Jésù Kristi ẹ̀rí tí mo sọ bẹ́ẹ̀ ni wípé tí ẹ bá ti bẹ̀rẹ̀ sí fi ti ara yín gbọ́ bẹ́ẹ̀ ni ọkàn yín á bẹ̀rẹ̀ sí rò ẹ gbọ́ mọ́mì tọkàn yín bá ti bẹ̀rẹ̀ sí rò ńkọ́ ìgbésẹ̀ máa ti bẹ̀ jáde bí ìgbésẹ̀ bá ti bẹ̀ jáde ìṣìnà ti dé nìyẹn àjẹpẹ́ ohun tẹ́ ẹ ní lọ́wọ́ tí bẹ́ẹ̀ ní kẹ́ ẹ dìmú ṣinṣin ẹni ẹ ti jùlẹ̀ so ẹ gbọ́dọ̀ gbà kí wọ́n dé ẹni tí inú bọ́ ṣe ń sọ oníkẹ́ bá wọn domi ẹ̀ dànù torí pé ntẹ́ ẹni náà wọn kàn máa gbà wọn ò ní lò kò wúlò fáwọn fúnra wọn torí pé àwọn ti sọ ti ara wọn ti tara wọn nù tẹ́ni ẹlẹ́ni ò dẹ̀ ṣe é lò wọn á kàn gbọ́n ti tó wọ́n ti gbọ́n ti wọn dànù wọn á kàn gbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe mistake kan wọn á ní àwọn lọ́rẹ̀ẹ́ òun kò sí Jésù bíi tèmi kò ṣe kíní kan bíi tèmi ṣùgbọ́n olówó lọ́wọ́ jù mí lọ kí nìyẹn ní ṣe pẹ̀lú ayé nìyẹn nǹkan máa ń bè lọ́wọ́ àwọn tó bá sọ ẹjọ́ ọ̀tẹ́ sọ yìí kí ló ní ṣe pẹ̀lú ayé yín ṣé ẹ mọ ibi tó ọ̀rẹ́ yín wọ̀ ẹ mọ ibi tó ń dé ẹ mọ bó ṣe ń ṣe ṣé ẹ̀yin lè ṣerú ẹ̀dẹ̀ lè rẹ́dí láti face consequences ẹ̀ wọ́n á ní ara wọ̀nyẹn kí ló dé fi wá compare ara yín pẹ̀lú ẹ̀ kí ló dé fi dúró de Olúwa bó ṣe sọ àbí àwọn arábí ilẹ̀ ń fetí sí pé máa fọwọ́ kàn ẹ́ lórí àṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ máa ti fún ẹ ní omi mo ẹ̀rí mo rọ̀ wá pé ohun tó wà lọ́wọ́ yín tẹ́ ẹ dì mú ẹ má jẹ́ ká gbọ̀n dànù mọ́ yín lọ́wọ́ Hebrew chapter 10 verse 23 ó sọ kínní kan ó ní ẹ jẹ́ ká di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin ní àìṣiyèméjì nítorí pé olótìítọ́ ni ẹni tí ó ṣe ìlérí Bíbélì ló sọ bẹ́ẹ̀ ẹ̀rí olóòótọ́ lọ́lọ́run wa tó ṣe ìlérí ènìyàn ló kọ̀ tí ò dúró de àkókò rẹ̀ ẹgbà mo sọ fún ènìyàn ló kọ̀ tó lóun ní dúró de àsìkò Ọlọ́run bẹ́ẹ̀ ni mo sọ fún yín Ọlọ́run ti parí iṣẹ́ fún oníkálukú Ọlọ́run ti ṣètò pátápátá fún oníkálukú mo ń sọ fún wa ta ló lè rò láyé pé Sam Adeosun ó lè di ẹni tí ẹ má jà sọ̀rọ̀ pásítọ̀ ta ló lè rò láyé pé Sam Adeosun ó lè di ẹni tí á jẹun àárọ̀ á tún rówó jẹ tọ̀sán á rówó jẹ mi sọ̀rọ̀ ìyàwó àtàwọn ọmọ òun fúnra ẹ̀ ta ló lè rò bẹ́ẹ̀ ẹ̀rí ṣùgbọ́n lónìí ìṣepò nìkan ìṣepò wọn á ń dá jẹun nìkan mọ́ aya wà ń bẹ àwọn ọmọ wà ń bẹ ẹ̀rí àwọn náà dẹ̀ ń jẹ àjẹyó ẹ̀rí kókó nǹkan tó dẹ̀ fa ni wípé a ò gbà kí wọ́n dí ẹni tí wọ́n dúdú ẹni tì inú ẹgbọ́n náà ta ni wọn ò sọ fún ta ni wọn ò fọ̀nà hàn
ta ni wọn ò fọ̀nà hàn nínú gbogbo wa kò sí, ṣùgbọ́n ìyàtọ̀ láàrin ẹni tí Ọlọ́run ṣe fún àǹtẹ̀ tọ́lọ́run ò ṣe fún òun ni pé ẹni tí ò gbà kí wọ́n gbọ́n tọwọ́ ìdànù kí ló dẹ̀ fà á, kò gbà wọ́n láàyè láti di ẹni tìǹú, kì í ṣe pé wọ́n ti banú ẹ̀jẹ̀ tán ó wá délé wá ní mí náà rò bẹ́ẹ̀ tá a ṣe bẹ́ẹ̀. àwọn wòlíì èké náà bá ara nǹkan táwọn wòlíì èké náà tactics náà ń lò náà nìyẹn, bá ti kúnlẹ̀ síwájú wọn báyìí gbàgàn báyìí wọ́n ní dájì ẹ má bínú, mo rántí ọ̀rọ̀ kan ni ó mà ṣe o, ẹ dákun ẹ má máa rìnrìn kùnrin ẹ̀bọ̀n tó ń pè ní ìrìn kùnrin bẹ́ẹ̀ kan àjásá lọ ṣọ́ọ̀ṣì kan fẹ́ lọ wórí wòlíì kan jẹ́ àjọ lọ ìrìn kùnrin gbáà ni ẹkún àti ìpayín kékeré ló wà ń bẹ ẹgbàá mú sọ fún má ṣe ó di ọta bá tó realize pé trick kan wà táwọn fake pastors yẹn máa ń sábà lò ẹni tán rí for the first time wọn lọ Ọlọ́run rán mi sí ẹ Ọlọ́run rán mi sí ẹ wọ́n dẹ̀ ń wò for the first time. Ó máa ń ṣẹlẹ̀ on a rare occasion, kì í ṣe ojoojúmọ́ ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹgbàá mú sọ fún yín, màá dẹ̀ sọ díẹ̀ fún yín. Tẹ bá rí ìtàn kan tí Jésù sọ ẹ̀yìn nípa olówó kan àti Lásárù, ṣẹ́rí olówó yẹn kí ló sọ fún Ọlọ́run, ó ní kán jọ nítorí Ọlọ́run kán jẹ́ kó lọ sáyé, kán jẹ́ kó lọ bẹ̀ sí wàásù, ọ̀run wà o, ọjọ́ Ọlọ́run wà, ìdájọ́ wà o, kí lè sọ fún. Wọ́n sọ pé wọ́n ní wòlíì wà láàrin wọn, wòlíì wà láàrin wọn. Mo sọ ìtàn wòlíì kan bẹ́ẹ̀ fún yín, mo ti pẹ́ báyìí tó ṣẹlẹ̀. Ní ọ̀sán ọjọ́ kan mo wà ní church, mo dá jókòó tó ibẹ̀ yẹn máa ń tutù gan, natural AC ní atẹ́gùn máa ń fẹ́ gan. Ẹ̀rí mo lọ jókòó síbẹ̀, mo ń ṣe mo ń prepare fún ìsìn. Ẹ̀rí kò pẹ́ lé arákùnrin kan wọlé, ó kí mi dáadáa, bó ṣe wọlé mo rò pé wòlíì Ọlọ́run rè, wòlíì Ọlọ́run rè. Mo náà dẹ̀ kí wọ́n, wọ́n ní àwọn pásọ̀ làwọn ń béèrè, mo ní ṣe mọ̀ wọ́n tẹ́lẹ̀, wọ́n ní rárá, mo ní mọ̀ wọ́n ní àbúdá láti bo, ó ní láti orí òkè, ó dárúkọ mi nífẹ̀ẹ́ dárúkọ orí òkè yẹn, ó láti orí òkè yẹn lọ́nà after Ìbàdàn lórí òkè yẹn wà, ó níbẹ̀ ló ń ti wá. Mo ní ṣe wá kíyàn bíi no, Ọlọ́run ló sọ wọn kó máa lọ sí agbègbè kan ní àdúgbò kan kó lọ bá ẹsẹ̀ kẹrẹ wọn kẹrẹ ló ń pa, irọ́ ló ń pa, kò possible, kì í sábà ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àwọn òdẹ̀ lẹ́màjẹ́nsì báwo lọ́rọ̀ ṣe ó dá, mo ní ó dá, mo ní èmi náà ní sà Ọlọ́run mo dúpẹ́ ó kọ́ bẹ̀rẹ̀ sí yíra lẹ̀, mo ní má dọ̀tí aṣọ ẹ̀, mo ń sọ sínú nìyẹn. Ẹ̀rí ní wòlíì yẹn bá ní kí n máa gbọ́ o pé iṣẹ́ mẹ́ta lọ́run rán sí ìjọ wa. Mo ní àkọ́kọ́ sà, ó ní nínú ìjọ yìí, ó ní kó sọ fún mi kẹ́ni bọ́dì má já o, máa já àwọn kan ìbínú máa wá ká má já o. Mo bú sẹ́ni, mo dákẹ́. Mo ní kejì nǹkan sà, ó ní kí n sọ fún wọn kẹ́ni má dìtẹ̀ ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ yìí, yes tá má dìtẹ̀ ìránṣẹ́ Ọlọ́run pàṣán àti gbé pàṣán sókè wọn máa nà. Wọ́n á ní ẹ̀kẹta ńkọ́, wọ́n ní ẹ̀sà, wọ́n ní ẹ má ṣe ìfifúnni o, ẹ má jẹ́ kó júru yín láti ṣe ìfifúnni. Ìgbà tó wá sọ mo ní ẹ ṣé, thank you very much. Mo á dákẹ́. Ó lóun ti fẹ́ máa lọ sà, mo lókè sà. Ó ní ẹjẹ́ àgbàdua, mo ló dà sà. Ìgbà tó gbàdúrà tán, Jésù lọ àmín. Àgbàdua yẹn tó bí 15 minutes non-stop. Wọ́n dẹ̀ ṣe tán wọ́n fi máa lọ, ẹ ṣeun sà, God bless you sà. Ó ní kí n bọ́ wá nǹkan mu ní èwo lẹ wá ṣe ń bẹ̀, ṣé wá jíṣẹ́ fún mi ni àbí ẹ fi wá gbowó lọ́wọ́ mi tó láti mọ tactics wọn. Àwọn náà wá jíṣẹ́ fún mi ni wọ́n ní but why are you begging, kí ló tẹ́ fi ń beg owó. Ó ní àwọn expect pé kí n fún wọn torí bí tó ti wá ó jìnnà gbà kọ́ àmọ́ tó wá pé ẹ wá bí wá sòótọ́, mo níwájú Ọlọ́run àti ènìyàn mo lè fún yín ní 5,000. Ṣùgbọ́n tó pé wá bí wá parọ́ mi lè sanwó irọ́ fún yín, ẹ lè parọ́ fún kí n wá fún yín lówó. Ó wá wò mí onírọ́kẹ̀, mo ní wo number 1 pé kí n má jà bí kí lè sọ kí n má jà báwo ni èèyàn ṣe ní jànú ayé yìí, kò possible, no kò possible. àfi ẹ mẹ́jẹ̀ sọ fún yín, àfi tẹ́ bá gbé láàrin èrò ẹ máa bínú. Nǹkan tí bẹ́ẹ̀ kan sọ pé ká bínú bọ̀tá àgbọ̀dọ̀ ṣẹ̀, ẹ máa àárín èrò lẹ́ ń gbé náà, ẹ máa bẹ́tẹ̀ gbé láàrin àwọn fámìlì yín nìkan, ọkọ ìyàwó àtàwọn ọmọ, ẹ máa rí nǹkan ìbínú ń bẹ. Bẹ́ẹ̀ ṣe wá ṣe react ló matter most. Ẹni kan sọ fún àwọn ọmọ ìjọ pé kán máa dìtẹ̀ nínú ìjọ yìí. Àwọn Christianity wa ti yàtọ̀ sí agboolé church, kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ bí. Ẹ bá wá worship pẹ̀lú ọjọ́ Sunday kẹtì ẹ̀ mọ̀ wá ọ bí ọ̀sẹ̀ méjì, ẹ mọ̀ pé tí mo ní nǹkan mo mọ̀ pé rọ́ nílẹ̀ ń pa nìyẹn pé pé Christ wà ní church yìí, tẹ́ bá sọ bẹ́ẹ̀ máa ní òótọ́ ni. Ẹ̀kẹta ẹ ní ìfifúnni bó fúnni láti ọjọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ kò tó ti ọ̀sẹ̀ kan táwa ń ṣe ń bì, iṣẹ́ ìránṣẹ́ wa nǹkan tó dúró lérú gangan nìyẹn. So ẹ̀ṣẹ̀ wa tún gbà mí níyẹn, so Ọlọ́run wá rán yín láti ibi tẹ́tẹ́lẹ̀ tí wá yẹn kẹ́ wá gbà mí yànjú. Ẹ wo èèyàn ọmọ Ọlọ́run, the next tí mo gbọ́ lẹ́nu máa ètò pé ẹ̀ ní wòlé ọ̀rọ̀ tó rán láti òkèèrè wá ni pé kí n jọ pé báwọn ṣe máa ń lọ láǹdì nìyẹn
fún iṣẹ́ ìránṣẹ́ so wọ́n dẹ̀ máa gba owó so the same message tẹ́ máa fún gbogbo ìran ni wọ́n ní àwọn dípẹ́ nìkan táwọn bá ń lẹ̀ ẹ wò ó jẹ́wọ́ gbogbo ẹ̀ ó sọ gbogbo ẹ̀ mo rò bó ó ti rìnrìn bóyá bí tó yàwó tó ó dẹ̀ ti ní tájẹ̀ tó gbọ́dọ̀ ṣe ó ní kí n jọ́ tó lọ lọ́ọ̀dá kí n fún olówó mọ́tò mo ní mo sòótọ́ fún tó wáyé pé wábì wá sọ òótọ́ ó ní òótọ́ ni wàá parọ́ ni kí n jọ òun wá parọ́ ni kí n ṣàfún ní owó mo ṣàfún lówó pé kó ṣàmà bá tiẹ̀ lọ ṣe rí bẹ́yẹn tó máa ti sọ báyìí tẹ́ bá ti gbà kan dé ẹni ti inú wọ́n ní mọ́mì ọmọ mẹ́ta lẹ́bí ọmọ mẹ́ta lẹ́bí tó tọ́ ìkan tó jẹ́ ọkùnrin nínú wọn láàrin yẹn ó máa kú lójijì ẹ̀dẹ̀ ní ọkùnrin ẹyọ kan láàrin wọn tó tọ́ ẹ̀yìn wàá rò pé wọ́n lè ti wẹjú kan ti mọ̀ kẹ́nìkan fún wọn ní information ọ̀kan ti mọ̀ yín dáadáa láyé íńtánẹ́ẹ̀tì kan ti mọ̀ yín dáadáa wọ́n á dẹ̀ lò fún yín bàbẹ́ ìyẹn lẹ́nu máa gbé kiri tó bá yẹ bẹ̀ sí lálàkàlà travel ọmọ yín jábọ́ lórí ọ̀kadà ń lọ bìkan mọ́tò bẹ́ẹ̀ tí wọ́n máa rí nìyẹn torí pé ẹ ti jẹ́ kán dé ọ̀dọ̀ ẹni tí inú olódẹ̀ ń ṣàkóso ìgbé ayé oorun wa ẹ̀rí òun náà máa ṣe bálabàlá tó bẹ́ẹ̀ ti gbà kẹjẹ́ kán dé ẹni tí inú so àkọ́kọ́ bẹ́ẹ̀ nìyẹn pé dákun bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká di ìjáwọ́ ìrètí wa mú ṣinṣin ní àìṣiyèméjì nítorí pé olóòótọ́ ni ẹni tí ó ṣèlérí èyí tó lọ́n ṣe fún yín Ọlọ́run àmúṣẹ lórúkọ Jésù. Ohun kejì ó ní má gbà wọ́n láàyè láti dá àlá rẹ dúró don't allow them to stop your dreams. Ẹ wò ṣẹ́rí Ọlọ́run fún wa ní ìran yóò mọ̀ pé ní àlá àwọn kan pè ní ìran kì í ṣe pé èèyàn lálàá lójú oorun tàbí ó ríran irọ́ mu yẹn ní pé èròǹgbà wa fún ọjọ́ iwájú ohun tá a ti expect pé a máa dà ohun tá a ti expect pé ọ̀pọ̀lọpọ̀ ló ti miss ìṣerere wọn torí pé wọ́n gbà kan dá àlá wọn dúró ẹ̀rí kílẹ̀fẹ́ ṣe náà ẹ lọ jókòó irú yín náà wá ń bẹ̀ ẹlòmíà rẹ̀ lọ jókòó ẹ̀rí ẹ máa gbọ́ lómi ẹni lọ́lọ́gbọ́ lọ́dún tó ń bọ̀ yẹn mo tẹ̀ gbọ́dọ̀ lọ kàwé mo fẹ́ kàwé ní owó kan sọ létí ọ̀rẹ́ ẹ̀ fẹ́ kàwé tẹ̀ wọ́n sọ́gun irú ẹ̀ náà wá ní skul ó kàn fẹ́ sọ owó ẹ̀ dànù á dẹ̀ dúró kò ní gbé gbèsè ẹ wò gbogbo nǹkan tẹ́ yí lónìí pátápátá àwọn tó ní àìdíà yẹn nígbà tí wọ́n ní àìdíà yẹn tán kò sẹ́yọ ẹnìkan tó encourage wọn ṣe náà sọ fún wọn pé òfun ló ń fa yí ẹ̀ ṣe òun dẹ̀ ni wọ́n dẹ̀ ṣe gbogbo wọn ló lè ṣe àṣeyọrí ẹ̀rí ayé yóò fẹ́ kéèyàn tẹ̀síwájú èèyàn ló máa sọ pé rárá o èèyàn á tẹ̀síwájú mo gbàdúrà ẹ tẹ̀síwájú Thessalonians chapter 5 verse 24 ó sọ kíní kan ó ní olóòótọ́ ni ẹni tí ó pè yín yóò sì ṣe é nígbà tẹ́ bá ti ní idea kan that it's like a spark pam lọ́pọ̀lọ́ yẹn dẹ̀ ẹbẹ̀ sí gbàdúrà Olúwa mo mà rí báyìí Olúwa àbí kí n fẹ́ ṣe báyìí ẹyọ àdúrà òun ló tó tọ́ sí yín Ọlọ́run ló fi spark yẹn síbẹ̀ ẹ̀rí ẹwà ẹwà sọ di irúgbìn ẹwà gbìn ẹwà tẹ̀síwájú ẹ bákẹ́ pẹ̀lú àdúrà ọ̀pọ̀lọpọ̀ bígbà tí wọ́n wo àkọsẹ̀jáyé ayé ara wọn ni ló ṣe máa ń rí every time ẹ̀rí wọn rántí dáadáa nígbà tí àwọn òbí mi sọ wọn mo ní màá sọ àwọn ìtàn díẹ̀díẹ̀ bàtà àwọn òbí mi tí wọ́n decide ní ọkàn ara wọn ẹnìkan náà ló push mi pé kí n lọ máa sọ fún yín pé òbí yín gbọ́dọ̀ wà ready láti open ṣe òótọ́ fún yín ṣe òótọ́ sí yín to open up everything wọ́n á dà á lẹ̀ ni ó máa ràn yàn lọ́wọ́ gan ẹ̀rí mo discover ní ayé ìgbà yẹn pé akàwé níwọ̀n bá tó yẹ kí ọmọkùnrin kàwé dé ṣùgbọ́n àríṣẹ́ easily ṣùgbọ́n tó bá ti iṣẹ́ yẹn báyìí àgbà sálárì oṣù kìíní oṣù kejì báyìí bí a kan fọlọ́pàá mú wa kan náà jí nǹkan mi à dẹ̀mọ̀ bọ́ ṣe jí àwọn ọmọ nǹkan tó fà á ẹnìkan ṣáà jí nǹkan kìíní kan ṣáà ṣẹlẹ̀ ṣùgbọ́n orí bí ìwà tó yẹ pé èmi nìkan láyé ń ṣe ni orí mi náà máa gbé ewu ẹ̀ lé ẹ̀rí ṣùgbọ́n ní ọ̀nà míì ní church afẹ́ṣe sọ́ọ̀rù mo lè àdìpàdé arákùnrin kan àjọ ń sọ̀rọ̀ lọ́nà brother ẹ̀dẹ̀ lọ rí àwọn parents yín ẹ kàn sọ story live yín fún yín then I just made a move wọ́n sọ ìtàn yẹn wọ́n ní gbà tí mo gbọ́ ìtàn yẹn ṣe ló dàbí ìtàn Anna gẹ́lẹ́ tó ṣẹlẹ̀ sí àwọn òbí wa Ọlọ́run mi o lè wá jẹ́ ká máa kàwé lọ́ra bí wọn ní ó wà important but àwọn gan tiẹ̀ fọkàn sí mọ́ ẹ̀rí nígbà tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n wá sọ débi promises àwọn ìlérí tó Ọlọ́run ṣe tọmọ yìí tẹ́ fi fún mi tó bá ṣiṣẹ́ ẹwẹ́ èèyàn mọ́ Ọlọ́run the first 5 years ní oṣẹ́ ìrànṣẹ́ òṣì àti ìráre ẹ̀yìn original ní o ìje náà ní ebi pààyàn ebi kọ́yàn ebi kẹ ẹlòmíràn ní ebi àpàmọ́ nígbà tí ebi ṣe pa alẹ́ ọ̀rọ̀ ebi ọ̀pá ẹ̀ tí o ti rí ọmọ ọ̀pàpà là á ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ó mọ ọ̀pàpà là ní ọ̀rọ̀ ní problem àwọn èèyàn máa wò pé akéré máa ń sọkẹ̀ ọ̀tọ̀ dẹ̀ ni àṣẹ ìrànṣẹ́ pẹ̀lú ọ̀pàpà là bàbá ebi ẹ wo it was so difficult
ṣẹ́rí time yẹn àwọn ẹ̀bẹ̀ ṣe pound wa ẹ̀yọ pẹ̀lú solutions àwọn kan wá bẹ́ sọ̀rọ̀ wọn ní ó mọ̀ díẹ̀ báyìí tó fi rí ṣe báyìí ìwàásù ẹ̀ ti le jù àmọ̀ràn àwọn kan nìyẹn ẹ bomi là á mo ti rántí àwọn ẹ̀kan náà àwọn senior pastor tí mo ṣiṣẹ́ lábẹ́ ó ní kí ni èjì ẹ̀ mo sọ ó ní ṣe ọmọ èjì mi mo ní rárá ó wá sọ èjì tí ó ní yọkù ní èjì ẹ̀ wọn á yọ ọmọ nù ó ní ìgbà olùbẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ mo sọ ọdún ní àwa ti bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kan tó bírù wọ̀ yìí mo dẹ̀ rí bẹ́ẹ̀ tó tọ́ wọ́n wá ní àwọn èèyàn ò fẹ́ òótọ́ bó ti tọ́nà gẹ́lẹ́ nìyẹn but ó whisper ni ṣe ẹ wòlíì tó yàn bí lọ́mọ olóńsọ so béèyàn ṣe ní gbọ́ béèyàn ṣe ní gbà kò yé mi bí mo ṣe gbọ́ mo ṣe gbàǹgbà yẹn kò yé mi tí bá ti rántí lónìí ẹ̀rí a ní bàbá yẹn wá ní ìwàásù ẹ̀ ti le jù wá ṣe jẹ́jẹ́ báwọn èèyàn tó ń wó yẹn kẹ́ máa súre fún wọn nìkan ni wọ́n fẹ́ ẹ ṣáà sọ pé á dáa fún wọn mo ní tán bá dẹ́ṣẹ̀ kọ́ sọ pé á dáa fún wọn àwọn àtọ́lọ́run ló lẹ́jọ́ tó bá yẹ pàápàá yẹn ni wọ́n kọ́ àní kí ló ń ṣe ọmọ yìí sọ pé á dáa fún wọn ṣùgbọ́n bá ti mo kúrò báyìí ni ta ni ẹ̀rí confidence mi ni mọ́mì máa fi ni confidence mi àwọn àjọ sọ̀rọ̀ gan seriously gan wọn á ní òpó kan tí bàbá yẹn sọ ni wọ́n ní kí ni mo ló sọ pé ó ti bá wòlíì kéré àti wòlíì àgbà máa make it I don't really take things so seriously ẹ̀bùn láìkẹ́ ẹ̀bùn yẹn gan I don't mean mú nǹkan gigigigi báyìí so máa kàn sọ mí á lè ṣá ẹ̀rí mo rí àwọn suggestion míì náà nígbà yẹn náà tó wípé àti gbà nígbà yẹn láti jẹ́ kán bà láwa jẹ́ torí pé ohun táwa dìmọ̀ ní pé Ọlọ́run sọ pé tá a bá ṣiṣẹ́ ìtọkàntọkàn òun á gbé wa dé ipò kan báyìí bí ṣe pé àwa náà wo ipò yẹn pé it is not possible nínú ayé yìí kò ṣeé ṣe ṣùgbọ́n we just hold on to it a ò mọ̀ díẹ̀ gan ẹ̀rí àwọn kan sọ pé ìgbà tó ní ìgbéraga lè léèké nínú ṣọ́ọ̀ṣì ẹ máa ń lu mọ́tò máa ń lu pásítọ̀ kan sọ mí gbà yẹn ó ní ẹ̀ka ìjọ ẹ ó ní òun lè kà wọ́n mẹ́fà tó ń lo mọ́tò ó lè jí láàárọ̀ kó bọ́ sùtù ẹ̀ dànù kó lọ bá ń fọ mọ́tò wà kó lé ẹnìkan lọ sílé ẹ̀kẹ́ wà lọ bá ń fọ mọ́tò kan tó lọ́ máa lọ bí iṣẹ́ ìdájí wà ṣáà ṣe ráǹdì yẹn mo ní ṣe bó ṣe ń ṣe ń ṣọ́ọ̀ṣì ẹ̀ ní bó ṣe èmi ò ní kébí pa àwọn ó ní máa lọ ráǹdì wà lọ bá ń fọ mọ́tò mo lọ́lọ́run rán mi pé kí n wá ṣiṣẹ́ kí n wá fọ mọ́tò mo kàwé náà mo dẹ̀ níṣẹ́ mi lọ́wọ́ mo ní sàtífíkẹ́tì mi so kí ló wá lé níbẹ̀ tí máa lọ fọ mọ́tò mi ìfọ mọ́tò gbẹ́ngbà tí mo ń ṣiṣẹ́ bí mi ti ìrìnàṣẹ́ Ọlọ́run inú máa bí wọn alẹ́ bí ló máa pa ikú mọ́mì ṣáàtìdá àwọn ọ̀rẹ́ yín tó dàbí pé ilẹ̀ rẹ̀ yín láàrin wọn ẹ jẹ́ sọ fún yín wọ́n máa nu bàtà yín gbẹ̀yìn mi ò ṣípè fún wọn mo ń sọ fún yín pé tẹ bá dúró ti Ọlọ́run á gbé yín ga kọjá ẹ pé láàrin mílíọ̀nìà mẹ́sẹ̀njà wà láàrin mílíọ̀nìà náà ẹ tó jẹ́ mílíọ̀nìà fúnra ẹ̀ mẹ́sẹ̀njà ó lè jẹ́ mẹ́sẹ̀njà ẹlòmíì tó jẹ́ bílíọ̀nìà báyìí ṣe ń ṣiṣẹ́ nìyẹn ẹ̀rí ó mà ṣe mo rántí pásítọ̀ kan nígbà yẹn tó advice mi ṣẹ́rí bí ìṣẹ̀mọ̀ ọ̀rẹ́ láyọ̀ jẹ́ torí pé gbogbo ìjọ wa náà tó wọ̀n kan but ìjọ tèmi a ṣe ń ka àwọn bíi 30 35 40 nígbà míì nínú ìsìn kan ṣùgbọ́n ìjọ tiẹ̀ nígbà yẹn lọ́wọ́ mo rántí kò ju bíi 14 lọ àwọn tó wà bẹ́ẹ̀ àtakọrin àti interpreter gbogbo wọn 14 inú primary school class kan náà ń lò ńgbà yẹn ẹ̀rí ṣùgbọ́n èmi tí mo ní ìjọ tó ń lọ bí 35 yẹn mi ò gbé ìgbé ayé tó ẹ̀rí tẹ bá délé ẹ̀ mo dé gan iṣẹ́ wo gangan lẹ́ ń ṣe gangan oníṣẹ́ yìí náà ni mo dákẹ́ torí mi lè máa bèrè pé báà lè ṣe wá ní ó ṣàmà ń ṣàmì lẹ́nu tó bá ṣe yín lálejò báyìí á dálẹ̀ àwọn wine tẹ́ ẹ̀ rírí àwọn Jews tẹ́ ẹ̀ gbórúkọ ẹ̀rí tẹlifíṣàn lẹ́tà ló wá ń sọ ọjọ́ kan pé ó ní Pastor Adeosun ní ìwé ohun kan wòye pé brilliant oníbọ̀tẹ́ kan fi yà jẹra mo ní kí ló dé ó lè lọ wá mẹ́ńtọ̀ bóyá sọ gẹ́lẹ́ náà ni ẹ lọ wá mẹ́ńtọ̀ mo ní rọ mo ní Ọlọ́run ni mo ṣiṣẹ́ fún òun náà ló máa mẹ́ńtọ̀ mi jáde ó láyé ò rọrùn bẹ́ẹ̀ mọ́mì wọn sọ fún pálí ayé ò rọrùn bẹ́ẹ̀ o mọ́mì wọn sọ fún pé kì í ṣe bọ́ ṣe ń ṣeré o mọ́mì wọn wá solution dáàdì wọn àwọn ọ̀rẹ́ yín níbi tẹ́ tí jọ ń gbafẹ́ yẹn wọn á create solution fún yín tẹ́ ẹ bá ti gbà pẹ́rẹ́ ẹ̀rí kí wọ́n bà láyín jẹ́ kán fi ìdọ̀tí kán ẹrú dúdú kán fi kún dream yín ó tán nìyẹn o ìyẹn jí lójú oorun ṣe rere gbé nìyẹn ẹ̀rí ó dẹ̀ lè má bà á mọ́ fún un bí pásítọ̀ ṣáà sọ fún ó lọ àbá mi wá mo ní ṣe oní mẹ́ntọ̀ ó ń dá ló bá dákọ̀ pásítọ̀ yẹn fara mọ́ pásítọ̀ yẹn báyìí ó lò ní mẹ́ntọ̀
ṣé ó ló fọ ó ló fún ló kíni náà ló lé wọn òun bá wọn lọ́ṣọ òun bá wọn fọṣọ òun fọ mọ́tò òun àti gbogbo ẹ̀ ṣe tó bá ti ń lọ ìgbà míì wọ́n lè fún ní 30,000 ìgbà míì 50,000 ó ní máa sọ mo ra mi lè ṣe ó ní kí ló dé I can't do that. Mo máa tẹnu mọ́ ọ̀rọ̀ kan fún wọn pé mo níṣẹ́ mi lọ́wọ́ wọn bá tí mo rí yẹn mo ní tẹ́ mi lọ́rùn mo ṣe máa tẹnu mọ́ fún wọn ni wọ́n máa wò pé irú èèyàn wò lélẹ̀ ṣùgbọ́n lé nìkan mi fi yọ àwọn pásítọ̀ yẹn wọ́n á ṣàlàyé ọ̀rọ̀ ni lé ní ti ilẹ̀ mọ́ yìí mi ní tàn yìí pásítọ̀ tí mo ń sọ̀rọ̀ yìí kọ́lọ́run kó dáríjì ipò tí wọ́n wà ní ọdún nǹkan bíi 20 years ago ni náà ṣe wà báyìí bí ìgbà tí èèyàn gbé ìgbésẹ̀ kan láàrin ọdún mẹ́wàá ni kí ló fà á dream wọn rántí ìgbà kan tá a pàdé wọn mọ̀ pé ẹ ti jẹ́ kí ẹ bá ti wọ́n nù mí gbà yẹn ẹnu wa ò tọrọ nígbà yẹn mo sọ fún ẹnu irú tí n bá sọ̀rọ̀ nígbà yẹn ṣe lẹ́ máa mí tiẹ̀ tó sọ gan ẹ̀rí olóòótọ́ ni ó ní mistake ni mọ́mì mi fẹ́ kọ́rọ̀ yẹn di mistake o dádì ẹ má jẹ́ kó di iwájú kẹ́ ní mistake ni o àwọn nǹkan tó yẹ kẹ́ ṣe ní pé ohun tẹ́ ti ní lọ́wọ́ ìdí èṣù tẹ́ ní oníkẹ́ dìmú o a lot of things ló ń ṣẹlẹ̀ nínú ayé lónìí yo ẹ̀rí nígbà yẹn mo máa ń sọ fún àwọn èèyàn mo máa ń sọ fún mọ́mì náà tí ẹ rántí máa ń sọ fún ẹ pé kì í ṣe nǹkan tó the best ọlọ́run ní fún mi ni mo ní nǹkan tó ọlọ́run ní fún mi kì í ṣe òní mo ń live ètò nígbà tó bá bẹ̀rẹ̀ mo ní gbogbo ojú ló máa rí ẹ̀rí ọlọ́run dẹ̀ bẹ̀ sí ṣe ẹgbọ́n ti bẹ̀rẹ̀ sí Thessalonians chapter 5 verse 24 wí ní olóòtítọ́ ní ẹni tí ó pè yín ọlọ́run tó pè yín jáde sínú ìmọ́lẹ̀ olóòtọ́ ni wọ́n ní yóò sì ṣe ó máa ṣe ṣáá ni àfi téèyàn bá ní òun àfi tó bá téèyàn bá sọ fún ọlọ́run pé orí òun ò gbà òun fẹ́ tí ì bá ṣe bẹ́ẹ̀ ó máa ṣe ṣáá ni mo lè sọ fún wa mo ní àwa ní ká yẹra wa wò máa ń sọ dáadáa ìlú ìjọ olè ń lọ ta ló forí sábẹ́ ewu kíkìlẹ̀ ń tẹríba fún láì mọ̀ àwọn kankan tó yẹ kẹ́ notice nìyẹn tẹ bá notice ẹ̀ mi tí rẹ̀ tó dúró di ọlọ́run káyẹ̀ dẹ̀ bàjẹ́ lójú ọlọ́run rọ̀ ọ́ tàbá túnùtúnù ẹ̀ lọ tá túnùtúnù ẹ̀ bọ̀ ẹni yẹn ti ṣe ẹsẹ̀ gbé ní àwọn ìkórìtà kan nìyẹn ẹ jẹ́ ká wo ìkẹta don't allow them to ground your life má gbà wọ́n láàyè láti fìdí ẹ̀ gúnlẹ̀ sójú kan má ṣàlàyé nǹkan tó tíyẹn náà túmọ̀ sí ṣẹ́rí ọlọ́run mú sọ́lẹ̀ kan mo ní ọlọ́run ò promise wá pé a ò ní ní àwọn ìpèníjà a ní ní àwọn ìṣòro pẹ́pẹ́pẹ́ a ní ní àwọn in fact ayé is about challenges ó dàbí ẹ tó sanwó school ọmọ ni tó sanwó school táàmù kan ló àmọ́ dúpẹ́ mo ti bọ́ ó bọ́ rárá tọ́ ọmọ ẹ máa parí táàmù yẹn bá ti bẹ̀rẹ̀ táàmù míì ò tó ń wówó mi báyìí ṣe ń ṣiṣẹ́ gẹ́lẹ́ nìyẹn ẹ̀rí mo sọ fún àwọn ọlọ́run promise ọba nínú ìwé John chapter 16 verse 33 Jòhánù orí 14 ẹsẹ̀ 23 ó ní ẹ̀yin ọmọ mi nígbà díẹ̀ sí ni èmi wà pẹ̀lú yín èmi sorry ẹ jẹ́ kí n ka English version ó ní these things I have spoken to you that in me you may have peace àwọn kan wọ̀nyí ni mo ti sọ fún yín pé nínú mi ẹ ó ní àlàáfíà Jésù ló sọ̀rọ̀ yẹn in the world you will have tribulations nínú ayé ẹ ó rí ìpọ́njú but be of good cheer I have overcome the world ó ní ṣùgbọ́n kí ẹ tújú ká èmi ti ṣẹ́gun ayé nínú ayé ẹ ṣe kí ni ẹ rí ìpọ́njú wá pé nínú ayé lẹ wà ọlọ́run promise wa Christian tẹ bá ti gbọ́ no as a Christian you don't have time tẹ bá face challenges ìgbà yẹn kankan lọ́lọ́run nílò yín jù in fact ọlọ́run ti ìpèníjà sí ọ̀pọ̀lọpọ̀ Kristẹni láti fà wọ́n sọ́dọ̀ ara ẹ̀ ń gbà mí so àwọn kan báwọn yẹn torí pé ẹ wà nínú ayé ló fà á ó dá sọ táwọn Yorùbá ní ọjọ́ kú lọ́jọ́ ìsinmi so ẹ má jẹ́ kí ẹnikẹ́ni kó lo ìpèníjà tẹ́ ní lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí excuse láti fìdí ayé yín gúnlẹ̀ ẹ má gbà rárá àtọ́ lábẹ́ bó ti wò kórí ìpèníjà tẹ́ ní ẹ má gbà kí wọ́n á torí ẹ̀ fìdí yín gúnlẹ̀ nǹkan tó dẹ̀ máa ń sábà fà ni pé Kristẹni kò mọ̀ bọ́yàn ṣe ń sunkún sí Ọlọ́run lọ́rùn nǹkan tí Kristẹni ṣe ni pé wọ́n mọ̀ bọ́ ṣe ń sunkún sí ẹ̀gbọ́n lọ́rùn wọ́n mọ̀ bọ́ ṣe ń sunkún sí àbúrò lọ́rùn wọ́n mọ̀ bọ́ ṣe ń sunkún sí ọ̀rẹ́ lọ́rùn wọ́n mọ̀ bọ́ ṣe ń sunkún sí bàbá tàbí ìyá lọ́rùn ṣùgbọ́n sí Ọlọ́run Ọlọ́run ò mọ̀ dẹ́mu dẹ̀ máa ń sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ náà bá yiri ẹ̀wọ̀ yẹ kó yé yín ọ̀rọ̀ tí mo máa ń sábà sọ ni pé mo ní pàápàá fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ̀ ń gbé ní Èkó sí ìlú yín ẹ̀yin tí ẹ̀ ń gbé ní overseas sí Nàìjíríà náà ó yẹ ká ẹ ti mọ̀ pé torí pé Ọlọ́run tẹ̀ ti bá yín ṣe gan ẹ ti ń gbé ní Èkó tàbí ẹ ti ń gbé ní sí abúlé tàbí ẹ ti ń gbé ní ìlú òyìnbó sí ìlú Nàìjíríà ẹ
Ọlọ́run ló ràn yín lọ́wọ́. Ọlọ́run tó ràn yín lọ́wọ́ ń jọ́ sí ó sì wà ń bẹ̀. Ó sì mọ̀ bó ṣe lè bá yín ṣe. Bóyá níbi iṣẹ́ ẹ wá ní ìṣù kékeré kan, bóyá nìkan sọ ń bí iṣẹ́ pé ní ọ̀la tó bá ti wá sí iṣẹ́ báyìí ìwé tó máa fi lé ẹ̀ dànù ó ní máa fi lé ẹ lọ́wọ́ torí pé ti gbọ́ yẹ báyìí aago tẹ́ máa pè next. Àwọn tí ẹ̀ ràn lọ́wọ́, àwọn tó pé tí wọ́n bá gbowó lọ́wọ́ yín àwọn náà ní jayé, àwọn tẹ́ ń bá sanwó school ọmọ àwọn ilẹ̀ wá fi ọ̀rọ̀ ayé yín lọ. Kò wá dọ̀ tẹ́ bá farabalẹ̀ jókòó gbọ́ ẹ̀ rí pé kò wá dọ̀ rárá. So kò sẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá tilẹ̀kùn yàrá yín kẹ́ bú sẹ́kún sọ́lọ́run lọ́rùn. Ẹ̀rí Ọlọ́run ka ẹkún sí ẹ̀ṣẹ̀ torí pé Jésù bẹ́ẹ̀ sọ wọn pé Jésù Olúwa fúnra ẹ̀ òun gan náà rí nǹkan kan tó palẹ̀kún tó dẹ̀ sunkún. Ẹ̀rí Revelation chapter 3 verse 11 ó ní kíyèsí èmi ń bọ̀ kankan ẹ̀yìn ó ní èyí tí ìwọ dì mú ṣinṣin rí di èyí tí ìwọ ní kí ìwọ kí ó dì mú ṣinṣin. Ó ní kíyèsí èmi ń bọ̀ kankan di èyí tí ìwọ ní dì mú ṣinṣin kí ẹnikẹ́ni má bàa gba adé rẹ. Ṣé náà tẹ́ bá farabalẹ̀ wo ọ̀rọ̀ wọn yẹn ó dàbí pé ó yàtọ̀ síra. Ẹ̀rí ó ní hold fast to what you have that no one may take your crown. Ṣé crown lẹ mú dání ni? Irọ́. Ó ní tí bí wọ́n pé adé òun lẹ mú dání Bíbélì á sọ pé á sọ pé di adé tí ìwọ mú dání ni dì í mú ṣinṣin tó máa sọ nìyẹn. Ó ní di èyí tí ìwọ ní dì í mú ṣinṣin. Ohun tó ní ìṣàdé wà ní tó bá ti ṣe ó ní kí ẹnìkan má bá ṣe kí ni o kàn bá gba adé rẹ̀. Èrè nìyẹn. Ibi tọ́lọ́run mú yín lọ nìyẹn. Bus stop ayé táyé yín tọ́ táyé yín ibi tá ti pèsè sílẹ̀ fún ayé yín fún ògo yín nìyẹn. Oníbẹ̀lì pé ní adé níbẹ̀ yẹn pé ẹ má má jẹ́ kí wọ́n gbà lọ́wọ́ yín. Ẹ rí ṣé àìsàn ni mà, ṣé gbèsè ni, ṣé àníwèé gbèlú ni, ṣé ọmọ lẹ́yìn wá, ṣé ọkọ tàbí aya ni, èwo ló wá fẹ́ jẹ́ mbẹ̀ gan tí ọ̀pá Ọlọ́run ò ká. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ torí pé Ọlọ́run ṣe gbogbo fún ògo rẹ̀ ó máa gbé wá ní ọ̀nà tó yàtọ̀ tẹ́ expect, ọ̀nà tó máa ṣe tán máa pé ẹ̀yin lẹ́ ń béèrè ọmọ o ṣùgbọ́n bọ́dọ̀ máa ṣètò ọmọ yẹn fún yín báyìí ó gbọ́dọ̀ yà yín lẹ́nu pé ṣé èmi náà ní tí ò bá ti yà yín lẹ́nu kì í ṣọlọ́run torí pé ó ní inú dídùn sírú ó fẹ́ wo reaction wa. Ó dàbí ẹ̀yin òbí tẹ́ máa surprise ọmọ yín tàbí tẹ́ máa surprise ọkọ surprise ìyàwó surprise ọkọ reaction yẹn báwo lè ṣe yẹn enjoy ẹ̀ sí exactly bó ṣe rí pẹ̀lú Ọlọ́run nìyẹn. Ìdí ẹ̀ nìyẹn tó fi máa ń ṣe ohun gbogbo yàtọ̀. Ẹ̀rí ẹ dákun ẹ má jẹ́ kí wọ́n ẹ má kàn fi di ayé yín gúnlẹ̀. Kí ló fà á torí pé àwọn ò níbi lọ wọ́n rántí lọ́dún yẹn lọ́hùn nígbà tí mò ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn association máa kan wà láàrin wọn babaláwo pọ̀ nínú association yẹn babaláwo ní máa yẹn ẹ̀rí mo ní official duty kan olówó ni so ó máa like láti host àwọn state officers tó máa ti wá so mo gbọ́dọ̀ lọ ṣe appraisal kan bẹ̀ so I went there wà káàbọ̀ àwọn gáwà nìyẹn ló bá ní kájà jókòó ó ṣe gbogbo ẹ̀ ohun tí mo try láti jẹ́ kẹ́ ẹ rí ni pé irú akùnrin lọ́dún yẹn lọ́run ló sọ pé wáyé pé omi ìmọ̀ àtẹ máa kọ́ ní sà àwọn kìnnìkan kan wà tó máa ṣe fún yín tí wọ́n pé bí ẹ̀yọ́nú ayé pé sọ mi lọ́dún yẹn lọ́run ẹ̀yọ́nú ayé mu ni ẹ̀yìn gbogbo àtàwọn sọ àti ẹ̀mọ́ à ń lọ ṣọ́ọ̀ṣì ni o à ń lọ ṣọ́ọ̀ṣì à ń ṣàkọrin à ń ṣọ̀gá akọrin àwọn gan lóye much but èmi kàn wò pé kí ni máa yín sọ kẹ̀ it's not part of my life rárá kí ni máa yín sọ yìí mo ní ẹ̀yọ́nú ayé wọn nìyẹn mo ní ló dá mo ti máa rédì máa wá tó bá ẹni tí àjọ lọ tó jẹ́ secretary fún wọn láìsà ẹ̀yọ́nú ayé tó ń sọ yẹn owó ńlá náà máa ń gbà o ẹni èdè fẹ́ ṣe fún yín lọ́fẹ̀ẹ́ mi lọ́jọ́kó nínú association yìí ọ̀gá ni mo jẹ́ sí wà so ẹ̀yọ́nú ni mo ṣe kí n tó appoint mi síbẹ̀ ni wá ní òótọ́ mà ní mi àbí ẹyẹ kan máa ń sọ̀rọ̀ tí òye yí mi ní òun ò tó mi nínú association yìí tó bá ní oògùn tó bẹ́ẹ̀ kí ló dé tí ò ṣe kó jẹ́ pé òun náà máa appoint àwọn tó bá fẹ́ position yẹn á right fún gbogbo ọ̀nà right fún òun tó ní ẹ̀yọ́nú ayé tó máa fi yọ́nú sí mi yẹn òun náà qualify láti right fún kí ló tó wọ́n ṣe right fún kó lo ẹ̀yọ́nú ayé mẹ́rin nígbà ọlọ́gbàgbé ẹ̀rọ ní gbogbo ẹ̀mí ò gbàgbọ́ náà ẹ̀rí ìdí ẹ̀ ni pé tó máa ti fàyè èèyàn gúnlẹ̀ èèyàn jókòó tí wọn náà gbé nìyẹn èèyàn máa fìdí ra lẹ́ni mo gbàdúrà ẹ̀ ní fìdí ra ẹ̀ lórúkọ Jésù Ọlọ́run á mú ayé yín tẹ̀síwájú lórúkọ Jésù Kristi
ẹ jẹ́ ká wo ẹ̀kẹrin rẹ̀ don't allow them to take what you have bí gangan ni àti wá gbẹ́nu ní ọ̀rọ̀ yẹn gangan ẹ wo mà àánú bàbá Mósè máa ń ṣe mí púpọ̀ gan ní àwọn area kan ẹ̀yin náà wò dáadáa nítorí iṣẹ́ tọ́lọ́run gbélé bàbá Mósè lọ́wọ́ ọlọ́run kọ̀ kò fún ní àǹfààní láti gbádùn inú ààfin ọba Íjíbítì òun náà bí sí ibẹ̀ ló ti dàgbà àwọn tó ó máa lójú ẹni tó máa mọ̀ tán ẹ̀ pé kì í ṣe ọmọ Fáráò ìyẹn Mósè ó máa lójú gbogbo privilege tó yẹ fún Fáráò ṣáàrí Fáráò tí òun àti ẹjọ́ ní misunderstanding Fáráò tán ní kẹ̀kẹ́ Fáráò ó máa wọnú òkun lọ wọ́n jọ dàgbà ni wọ́n mọra wọ́n jọ grow papọ̀ nínú ààfin ni ẹ̀rí bàbá ọmọ yẹn ẹ̀rí òun ló adopt Mósè ẹ̀yọ wọ́n jọ dàgbà nínú ààfin ni ẹ̀kọ́ kan náà jọ kọ́ òye kan náà jọ ní the only difference ni pé ọmọ ọba gangan òun ló máa jọba kì í ṣe Mósè ṣùgbọ́n tó bá jẹ́ pé kì í ṣe pé Ọlọ́run fàjáde kò níbẹ̀ yẹn láti wá láti liberate àwọn ọmọ Ísírẹ́lì affluence ni gbé ayé affluence ni ó máa jọrọ̀ kú ni ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run gbà fún kó jọrọ̀ àfin Ọlọ́run gbà fún gbogbo privilege ọmọọba Ọlọ́run gbà fún Mósè síbẹ̀síbẹ̀ kò bá wọn délẹ̀ lérí kí ló fà á bàbá Mósè gbà kí wọ́n ṣe kí ni o kí wọ́n gbà tọwọ́ ọ̀dànù ó ti gbàgbé ibi tí wọ́n àti Ọlọ́run jọ dì sí ó ti gbàgbé ó jẹ́ káwọn èèyàn wọ̀nyí àwọn tí ò níbi lọ àbẹ́ ti gbàgbé ni gbogbo wọn pátá ló parun gbogbo wọn pátá wọn ò délẹ̀ lérí àti kọ́ lórí ayé wọn pé òfin ni gbogbo wọn máa ṣe òun ti wá gbàgbé ó wà káyédèwé ó jẹ́ kán tí òun ẹ̀rí kí ló wá ṣe instruction Ọlọ́run tó yẹ kó ṣiṣẹ́ lórí according to pattern ó ti gbàgbé pattern yẹn pattern tó lò tó fi kọ́ odidi temple tó fi kọ́ odidi tabernacle nínú aginjù tó dẹ̀ kọ́ according to pattern bí ó sọ pé according to bá a ṣe gbé kalẹ̀ fún iye measurement tá a sọ fún everything on lo document ó dẹ̀ ṣe exactly bọ́lọ̀ ṣe láti bẹ̀rẹ̀ ó ti wá gbàgbé ó ti yẹ kán push òun ni kí ló kàn ṣe yẹn lọ́rùn yẹn ìwà wọn òun ló wá drive ẹ̀ láti kọlu Ọlọ́run kò dẹ̀ wá dé ilẹ̀ ìlérí yẹn díẹ̀ ló dẹ̀kù tí ìbá ṣe orí ọ̀fẹ́ Ọlọ́run àánú Ọlọ́run ló ṣiṣẹ́ fún tí ìbá ṣe bẹ̀ Sátánì fẹ́ gbé òkú ẹ̀ lọ àjẹpọ̀ tọ́mọ nìyẹn àjẹpọ̀ tọ́mọ nìyẹn ṣùgbọ́n Ọlọ́run ò gbà àwa náà rí ìrírí yẹn mo fẹ́ lu irú ìrírí tí mo ní lẹ́nu ọjọ́ mẹ́ta màá tún lò nínú ẹ̀kọ́ yìí náà bóyá sọ̀rọ̀ bàbá Mósè yẹn ni mo rántí ìrírí yẹn náà tí n bá lò ó máa help yín tàbí kó help 1 or 2 people tó wáá pẹ́ ẹnìkan gan ló help ti tó orí ọ̀fẹ́ ẹ̀kọ́ yìí tó wáá pẹ́ ẹnìkan ló ràn lọ́wọ́ ayọ̀ wà lọ́rùn lé lórí lábẹ́ bó ti wù kórí bóyá wọ́n ẹlòmíì wọ́n á yàn sí ipò kan torí pé àwọn kan wà nínú ipò yẹn tí ò láìkí ẹ̀ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ mọ́tí àǹtí yẹn lọ́hùn tí wọ́n ní àǹtí ó yá ẹ wá interpret fún mi àǹtí ó yá ẹ wá interpret ó kàn yá bí wọ́n á rí pé wọ́n á ń lọ wọ́n á ní abáṣetọ́jú ọmọ ní kí ló ṣẹlẹ̀ ẹ̀ ní àwọn ìṣẹ̀kan tẹ̀lé látẹ̀ jẹ́ kí n mọ̀ ó ní náà kí lóde àfihàn lẹ́yìn oníkàwọn èèyàn máa rò bóyá ṣóun nìkan ni mo ní ó tọ́nà nìyẹn lọ́jọ́kọ̀ wọ́n bẹ̀ sí bẹ́ẹ̀ mi jẹ́ káwọn èèyàn máa rò bóyá ẹ̀yin nìkan ni torí kí nìyẹn wọ́n á gbà tó kí ló dẹ̀ fà á bóyá wọ́n ti gbọ́ fún ìfìnrin kan pé ṣé òun nìkan náà wá ní àwọn náà wá ń fàdí sẹ́yìn àwọn tí ò níbi lọ àwọn tí mi lè pè láíláí kó wá interpret fún mi wọ́n á fẹ́ sọ ẹ̀yin náà dídà bó ṣe dà ẹ̀rí mo sọ fún wọn lọ́jọ́ yẹn òye dẹ̀ yé wọn adúpẹ́ Ọlọ́run pé òye yí àǹtí yẹn ẹ̀rí wọ́n dẹ̀ bẹ̀ sí ṣe dáadáa ẹ̀rí bí ayé ṣe ń rọ̀ nìyẹn o wọ́n sọ fún yín mo náà ti mọ́mì kan sọ sórí kan fún mi láyé ìgbà kan rẹ́rìn èmi àti mọ́mì yẹn ni wọ́n wá sọ́dọ̀ wa wọ́n wá sí Nàìjíríà wọ́n ní àwọn fẹ́ rí wa àwọn àjọ ń sọ àwọn lẹ́sà wọn ní iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ mọ́ bí máa ń gbọ́ yẹn dáadáa ẹ̀ mọ́ bí tó dé ẹ̀ mọ́ bí ẹ̀ mọ́ impact tó ní lára ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní tí ìbá ṣe pé àwọn ti pàdé iṣẹ́ ìránṣẹ́ wa àwọn ò bá wọ gà ó mo ní kí ló dé wọ́n ní ọ̀rẹ́ wọn mà ní o àwọn máa ń bá wọn sọ̀rọ̀ ìṣòro tán ní níbi iṣẹ́ ni òun ní kí ló mú èyí náà ṣe bẹ́ẹ̀ ó ní tí ò bá ṣẹlẹ̀ sí wọn kò ní yé wọn bẹ́ẹ̀ kí ló wá ṣẹlẹ̀ wọ́n ní pásítọ̀ kan wà bí kan tóun bá lè lọ bẹ́ẹ̀ okay no problem lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti ń pe pásítọ̀ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti fix appointment lẹ́sẹ̀kẹsẹ̀ mi ní kò dá o kí ẹ̀ lọ rí pásítọ̀ mi ní kò dá o ṣùgbọ́n ẹ ṣáà máa gbàdúrà fún àná Ọlọ́run bí àyẹn ní solution ẹ rí
wọ́n láwọn dẹ̀ tẹ́ ọ̀dọ̀ pásítọ̀ yẹn wọ́n láwọn wá tún dáàdì nǹkan bàbá ló ṣẹlẹ̀ lọ́wọ́ onígbọ́ o kò tiẹ̀ fi pamọ́ bóyá onígbọ́ fi kan sẹ́nu ni onígbọ́ o ní òun ò kì í ṣe pásítọ̀ jẹ́ pé wọ́n á ṣe máa kúnlẹ̀ gbàdúrà àti kíní kan wọ́n á wọlé jáde fún ẹni wọ́n á fún ẹ báyìí nǹkan yípa oníbè lọ́wọ́ rẹ̀ ó lóòótọ́ ni ọ̀rẹ́ tí máa lè wo ọ̀rẹ́ òun yẹn ó ní bí òun ló ní hospital tó ń ṣiṣẹ́ ni wọ́n bẹ̀rù ẹ̀ burúkú ó lòdì mọ̀ tán fi bẹ̀rù ẹ̀ ó ní ó wà friendly but wọn kò yẹn kéré ẹ̀rí ó lè ṣe olórí ó ní olówó sọ pé lùkọ bọ̀dọ̀ sọ abẹ́ ni pé wọ́n á máa bẹ́ sùn at least ẹ̀kan lóṣù wọ́n á máa wá sílé wá sùn wọ́n á fún ẹ ní date ìwọ ló máa ní ọ̀dì kìíní kan lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti mú dáárì àwọn ọ̀dì 21 sílẹ̀ so automatically on the 1 ó ti lẹ́ tó ń wá on the 2 ó ní kò sí ìyàwó ẹyọ kan lé kò sí ìyàwó kò sọmọ lé ó lé tàbí wá pé ìṣe pé kò níyàwó bọ̀ kò sí ìyàwó kan tó dúró sílé ẹ̀ àwọn bímọ o ẹ̀rí mo ní kó lè bẹ̀rẹ̀ sí àgbèrè ẹ̀ náà ni ẹ̀yọ́ ọmọ ọlọ́run ó lóun wá sọ pásítọ̀ yẹn nítorí kílẹ̀ fẹ́ ṣe fẹ́ bóun lájọṣepọ̀ torí kíni oníṣẹ́ ọ̀rẹ́ ò bẹ́ ó ní rárá ó ní ọ̀rẹ́ ẹ̀ gangan bí ó ní ọ̀dáyàrí ó ní ọ̀hún 14 ní tiẹ̀ kí ni gbogbo ewu láyé but wọn á tún ayé ẹ̀ṣẹ̀ ó náà kàn gbé báàgì ó ní mọ́mí ra gbé àrà wọn kàn bínú jáde ni làwọn lọ bá ọ̀rẹ́ wọn yẹn pé kí ló ó dẹ̀ ṣe wọn kí ló dé ẹ tó ní kò lọ báyìí lédè báyìí ni so ó ń bá ẹ sùn ni lẹ́yìn wá ní àgbàtí ìwọ̀n lówó tó máa san ṣáà fún níyẹn kan tẹ́rí bẹ́yẹn wọ́n á ní mọ́mí mo ní ayé rẹ̀ ó ti bàjẹ́ òun náà kàn wọ èèyàn kúnra òun ló ṣe tì í sọ́dọ̀ ẹ̀ so ó ní kò tiẹ̀ sọ́rí létí òun rárá pé mo ní ká ìjókòó síbẹ̀ ẹ̀rí bí ayé ṣe ń ṣẹ́ nìyẹn o mọ́mí dádì ẹ má jẹ́ kán gbà tọwọ́ ẹ má jẹ́ kán fi ọ̀rọ̀ kan ẹ lè gbé ìgbésẹ̀ kẹ́ máa gbé ìgbésẹ̀ ṣe rere ẹni ìyẹn ló fẹ́ ṣe má ṣe kíní kan irọ́ tẹ́ bá ti wà convinced nínú Ọlọ́run pé ọ̀nà lẹ́wà má fetí sí or else ẹ̀rí wọ́n á gbà tọwọ́ yín dànù àwọn tó lè máa gbà dànù wọn ò ní bí lọ mo ní mo fẹ́ sọ ìrí kan mo ti kí n má lọ gbà mo ti fẹ́ gbà torí kò sí lára nǹkan tí mo kọ sílẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo tọ́ láti wá fóònù mi ni mo tọ́ láti àwọn ti rí signal mi ẹ ṣe ẹ̀rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn ọmọ mi kan ló máa ń bá wọ́n lára àwọn tó máa bá mi wo táwọn ọmọ wa gẹ́gẹ́ ò bá ti ṣe yẹn àwọn ọmọ mi wa kan máa ń bá mi wo àwọn messages mi nígbà míì tó bá rẹra tó máa ti wò pé ó ti rẹra wọn ní ẹ̀sà ẹ mú fóònù yìí ẹ má mú fóònù ìgbà mi máa ń kó fóònù mi lọ gan àwọn ọmọ mi wá gan tí wọ́n tiẹ̀ ní agbára ayé ìgbà kan àjẹ́ pé ẹnu wọn fi ń sọ ẹ má ṣe báyìí ní máa gbọ́ èrò máa wà lẹ̀ wọ́n máa yẹ ọmọ ẹ̀ka dá wọn lò ṣùgbọ́n nígbà tí ọkọ tó fẹnu kọlẹ̀ táwa fẹnu kọlẹ̀ báyìí ó wá yé wa pé ìyẹn láti sinmi ẹ̀rí so ní ìsinmi báyìí wọn kì í béèrè wọn kò fóònù lẹ́nu láti wọ́n fóònù wá wà tí n bá ti rí ọwọ́ wọn ló wà mo ti jára mi sinmi nìyẹn so ọwọ́ mọ́mì yẹn ni fóònù yẹn wà mọ́mì yẹn kàn wò lẹ́nujọ́ mẹ́ta mọ́mì yẹn kàn wà bá mi wọ́n lẹ́sà mo ní kí nìyẹn mà wọ́n ní báwo lẹ ṣe ń ṣe kí ni níṣẹ́ ìránṣẹ́ yìí ni báwo lẹ ṣe ń ṣe láàrin àwọn èèyàn wọ̀nyí mo tẹ̀ wí kí ní kan ti ṣẹlẹ̀ nìyẹn tí wọ́n bá ṣe ṣe àwọn ọmọdé àwọn ọmọdé ló bá wọn púpọ̀ dání àwọn máa ń bínú wá ń gbà mí ní sóògùn tó àwọn mi wá mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n lẹ́nìkan send message sí wọn àwọn náà wà shocked mo ní kí ni message ọ̀ náà bá gbé fóònù lé mi lọ́wọ́ ẹ ṣe mo ti rí bẹ́ẹ̀ mo fẹ́ kà lóyìnbó ni bó ṣe wà gẹ́lẹ́ mo ti fẹ́ kà yìí ó ní ẹnìkan kọ ìwé yẹn ó ní can I please point out to you that humility is a most important attribute. Only please listen and emulate Pastor So. Now, ó dá pásítọ̀ kan sọ bẹ́ẹ̀ mi fẹ́ dárúkọ mi like àti máa dárúkọ. Ó ní nǹkan tó sọ bẹ́ẹ̀ ni pé ó ní jẹ́ lè gbà mí láàyè láti ṣàlàyé fún yín pé ìrẹ̀lẹ̀ òun ní ìwà tó dáa jù láyé. Ó ní dákun fetí sí kó dẹ̀ kọ́ ìwà lọ́wọ́ Pastor kínní kan ó ní you don't see the way you are changing. Ó dàbí pé o rí pé o ti ń yí padà. A word is enough for the discerning. Pé ọ̀rọ̀ kan ó tó fún ẹni tó lóye. Ó wá ní pride ìgbéraga ó ga o. Cavert mo believe pé typo error nìyẹn cavert. There's something called cavert. Either cavert or covert. So ó wá ní I watch you and I see it. Ó ní I watch you and I see it. Pé mo wo ẹ mo dẹ̀ rí ìyẹn ìgbéraga. So mọ́mí yẹn wọ́n nígbà táwọn kà pé ìgbéraga kẹ̀
talẹ́ni bá sọ̀rọ̀ bóyá ó ṣe mistake tiẹ̀ ni ló bá wọn akọ wọn ní response wọn ni now àwọn mọ́mí response ẹ̀jẹ̀ kí n kà wọ́n ní could you please wọ́n dá ẹni lóhùn pé could you please expatiate àwọn náà tápẹ́ ọ̀rọ̀ wà ní expatiate yẹn could you please expatiate on this ma and who this message is meant for torí ó ní kò tiẹ̀ yé wọn pa ìgbéraga tánú wọ́n ṣe wọn ló máa rí bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ máa fẹ́ send chat sẹ́nìkan ní orí WhatsApp ó lè ṣe mistake kọ́sẹ̀ lómi ò fẹ́ mọ wọn kàn ṣàní àwọn fẹ́ mọ ilé wọn fẹ́ judge so wọ́n á béèrè pé jẹ́ni yẹn ṣé ó lè ṣàlàyé dáadáa pé iye message tó kọ sókè ta ni ó ní message yẹn èdè response wá jẹ́ Sam Adeosun wọ́n láwọn shock pride wọ́n láwọn ní àwọn ò ní sọ fún mi wọ́n á reply nìyẹn wọ́n ní how did pride reflect in what you watch please wọ́n á bèèrè lọ́yìn pé dákun àwọn ọmọ nǹkan tó lóòwò ṣùgbọ́n ibo ni ìgbéraga ti farahàn nínú nǹkan tó wò and what issue do you have with Pastor Sam if I may ask you so wọ́n á béèrè pé kí ni èdè àìyedè wo ló ní pẹ̀lú Pastor Sam kò ṣàlàyé ẹ̀ fún wọn so wọ́n ní èdè táwọn fi kọ́ ni pé tó bá ní point àwọn ìgbà yẹn àwọn aṣọ tó wá bá mi wọ́n ní ṣùgbọ́n fún ọjọ́ mẹ́ta wọn ò rí kó down èmi ò tiẹ̀ mọ̀ because tí WhatsApp bá ti tí mo bá ti ní àwọn outstanding messages mi ò kí ń ka message bẹ́yẹn ẹ̀rí alọ́ wa ṣe ń jẹ́ yẹn àwọn èrò pọ̀ ẹ̀yọ̀ àpọ̀ dáadáa fẹ́ ṣe workers meeting tẹ́lẹ̀ nígbà yẹn so àwọn bẹ̀rẹ̀ sí rẹ́rìn nínú ilé àrẹ́rìn gan so àwọn ọmọ mi yẹn wá sọ pé I've known you now for over 12 years pride of all things tán lè accuse yín fún ìgbéraga wọn á rẹ́rìn mo ní mọ́mì ìtẹ́ẹ̀ní mo ní ẹ̀ pé máa ń sọ pé ìtẹ́ẹ̀ní tẹ́ bá ti ń dì pẹ̀lú àwọn èèyàn tẹ́ẹ̀ní ẹ ṣáà ní sọ pé wọn ò gbà lọ́wọ́ yín mo fún yín àpẹẹrẹ yẹn ní òkè lérí ẹ má jẹ́ kán gbà lọ́wọ́ yín wọn ò sí nǹkan tí wọn ò ní sọ tán ṣẹ́ni mo tún wá padà lọ́jọ́ yẹn padà sí ìtàn Mósè tí mo sọ lẹ́ẹ̀kan fún wọn àwọn ogun yẹn mo ń jẹ́ kí mo ní ẹ̀kọ́ náà fún ayé ọ̀tọ̀ ní ẹ̀kọ́ tí mo ní láti bá yín sọ̀rọ̀ but ẹ jẹ́ ká pa yẹn tì ká lo eléyìí pé hey gẹ́gẹ́ bí adarí gẹ́gẹ́ bí òbí gẹ́gẹ́ bí àwọn tó wà mímí àti mọ́mí kan jọ sọ̀rọ̀ ní ọ̀sán lónìí ẹ̀rí pẹ̀lú àwọn ọmọ wọn inú mi dẹ̀ dùn wọ́n ṣe ẹ̀yìn bí wọ́n ṣe respond wọ́n ní àwọn tẹ̀kọ́ fẹ́ lu ọmọ yẹn wọ́n ní mọ̀ọ́dọ́ ní irọ́ àwọn ò gbọ́dọ̀ lu kì í ṣe lílù àwọn pè jókòó fẹ́ fọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọ́n dẹ̀ ṣí bẹ́ẹ̀lì fún lọ́mọ bá bú sẹ́kún fúnra ẹ̀ ló bá ṣe mo ní àkàtà àti fáwọn obìnrin yẹn tó bá pẹ́ lu ọmọ yẹn báyìí ẹ jẹ́ kí ọkàn yìí gbèsè nìyẹn ṣe rí bẹ́yẹn so mo á sọ fún wọn mo ní ẹ̀mọ́ kan tẹ́ máa yẹ̀wò nínú ọ̀rọ̀ yẹn dáadáa mo ní ẹni yìí báyìí síbẹ̀ mi ò mọ̀ rí mo ní mo orúkọ ẹ báyìí ẹ̀yọ̀ torí fóònù gbé orúkọ ẹ jáde mo ní mo orúkọ ẹ mi ò mọ̀ rí àwa relationship kan rí mo ní but ó ṣe é ṣe kó jẹ́ pé bóyá ó fẹ́ pè mí bóyá ó fẹ́ bá mi ó ṣe kinní kan ó flank ti àwọn òfin bí wọ́n delete kinní ẹ̀ ọ̀ bóyá ó ní àtòrí àti ìmọ̀kátà sọ ẹ̀yin tẹ́ use tẹ́ gbọ́ tá bá ti rí ìgbéraga ó yẹ kẹ́ ṣàlàyé ẹ̀ náà fún wa ó yẹ ká ti gbọ́ lẹ́nu àwọn èèyàn méjì in fact ẹ̀ láwọn ọjọ́ pé my best critic is my wife ìyàwó mi number one critic ni o gara pé no I don't like this kini o dakin o free gan mo sọ yẹn pé she is an independent minded person kì í ṣe ni tí wọ́n kàn máa fọ̀rọ̀ kan sọ fún tàmá ó stand alone mo like irú yàn bẹ́yìn so mo wá sọ pé mo ní tẹ́ bá wo ẹni dáadáa ẹni tó ń preach humility ẹ béèrè lọ́wọ́ ẹni ta ni ẹ̀ ń bá sọ náà ó ní Sam Adeosun èmi ẹ̀jẹ̀gbẹ́ káti wá láti ẹ̀jẹ̀gbẹ́ mo ní ẹ̀rí kan tẹ́yìn kọ́ ni tá fi kọ́ yín nìyẹn mo ní ẹni please ma ó ń yọnu ọ̀rọ̀ yín òun kọ́ ó dẹ̀ ń preach humility mo ní ìgbẹ́ ẹ̀rẹ́ tí máa mọ̀ pé kò ní ń tẹ́ ẹ̀dẹ̀ ni ló fẹ́ gbà dànù lọ́wọ́ yín ó wà dáadáa níbikíbi lẹ́ tí máa rí o mi ìfẹ́ lo ìtàn onítàn mo fẹ́ I want to direct this message to myself bóyá a lè rí mọ́mí àníyàn ṣé káwọn block ẹ̀ pàmò kẹ́fẹ́ block ẹ̀ fún ẹ̀ ní àti block nọ́mbà yẹn rárá tó pé nǹkan tá ìdí tá ìbíníkà block yẹn ni pé tẹ́yìn bá kẹ́ gbé fóònù ẹ̀ tó kàn pé nọ́mbà yẹn lójijì ẹ̀yọ nǹkan tí mo sọ fún àwọn ọmọ tó bá ṣe kíní yẹn sórí kíní yẹn nìyẹn so that easy fún láti tẹ ẹ kàn tẹ block lọ́wọ́ receive or block á kàn tẹ lọ́wọ́ kan ni mo ní ìrọ̀ ẹ filẹ̀ síbẹ̀ ó lè padà dá yín lóhùn lọ́la kéyìn kẹ́ ẹ lè mọ̀ pé ẹ ti gba ilé máa mọ intention ẹ̀ ṣùgbọ́n kókó bẹ̀ tèmi rí ni pé ń tẹ́ ẹ ní òun ló fẹ́ gbádànù mo ní where is this woman ẹ̀yọ nígbà tí a wà lágbèrè méjì ọ̀run àtàyè tá a fẹ́ kú gbà yẹn torí pé a ṣe àgọ́ ara wa lù ìbò ló wà ń gbà yẹn ṣe bó ń jàmọ́ láti ẹ̀ lọ ni ṣe bá àwọn ọmọ wa ti wa ló ń sunkún lálálẹ́ ṣe bí ìyàwó wa ló tí wàá jẹ courage sí àwọn tí wọ́n ní nígbà yẹn ẹ̀yìn courage náà fi ń gbé tí ìbá ṣe bẹ́ẹ̀ kí lòun ṣe ń gbà yẹn ìwà wa ní ókè o bóyá wa make àwọn rules kan ẹ̀yìn òdìpọ̀ tí ò bá nínú rules yẹn ló yẹ kó rí tiẹ̀ ṣe tó dáwọn èèyàn rí tiẹ̀ ṣe ní tóun rí nìyẹn ẹ̀yìn wa so
etí àbá fi ara bínú pé àtàwọn náà tẹni ṣe báyìí mọ́ àti kọlu Ọlọ́run nìyẹn ìtọ́lẹ̀ fẹ́ achieve nìyẹn bẹ́ẹ̀ náà ló ṣe rí pẹ̀lú yín ẹ má jẹ́ kẹ́nikẹ́ni gba tọwọ́ yín dànù bóyá Ọlọ́run fún yín ní ẹ̀bùn kan ní church ní ẹ bẹ̀ sí lo ẹ̀bùn yẹn ẹ jẹ́ kí n sòtọ́ fún yín àwọn kan sọ fún yín pé ẹ̀tẹ̀ ti ń ṣakọ àwọn kan sọ fún yín pé tí ẹ̀tẹ̀ ti pọ̀ jù ṣùgbọ́n ń tẹ́ ẹ̀dìmú yẹn ẹ ṣe kí ni ẹ̀dìmú ṣinṣin yẹn má jẹ́ kẹ́nikẹ́ni kó gbàdánù that's why ìbí sọ pé máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa ẹgbọ́n kan tí 2 Timothy chapter 1 verse 13 sọ ni ó ní ohun tí o gbọ́ láti ọ̀dọ̀ mi pamọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ̀kọ́ rere nínú ìgbàgbọ́ àti ìfẹ́ Kristi Jésù nínú èdè òyìnbó ẹ̀ ló ti dùn ó ní hold fast the pattern of sound word which you have heard from me àwọn dádì kan àwọn ni àjọ sọ̀rọ̀ ní jọ supposed to be Tuesday ní ọ̀sẹ̀ wọ́n sọ wọ́n ní it's amazing the way you are preaching láyé ìgbà yẹn lọ́hùn ó lẹ́sìn preach the same how do you do it how do I do it I'm even used to it wọ́n sọ wọ́n àjọ fi ṣeré ń gbà yẹn so tó wáyé pé interpreting the word of God the way it is only pride I am ready to do that more tó bá jẹ́ pé dídúró sí ojú òpó tá a fi mí sí nígbà tá a gbéṣẹ́ yẹn lé mi lọ́wọ́ òun ni ẹnìkan rí gẹ́gẹ́ bí ìgbéraga it's okay with me ṣùgbọ́n pé kí wọ́n á gbọ́ pé ẹnìkan wá sọ̀rọ̀ kan kí wọ́n á bínú ẹ lọ blọ́ọ̀kù ẹ̀ ọ lọ kí mi ní táìmù fún nǹkan bá àwọn yẹn òun ta ní táìmù fún ni ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ènìyàn ṣì wà nínú ìdè falsehood ìdè ẹ̀tàn ìdè irọ́ ìdè iṣẹ́ ìránṣẹ́ àgàmù rárá àwọn olùgbèlà dojúkọ every time Olúwa tú àwọn wọ̀nyí sílẹ̀ káwọn náà gbádùn Ọlọ́run báwa náà ṣe gbádùn Ọlọ́run ẹ má jẹ́ gbàgbé àwọn nǹkan tá a ṣàlàyé fún yín àwọn nǹkan tí ẹ ò gbọ́dọ̀ gbà kókó ọ̀rọ̀ wa sọ pé ó ní di ohun tí onímú dìmú ṣinṣin ntẹ tó wà lọ́wọ́ yẹn ẹ dákun ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ẹ rí kú gbà àkọ́kọ́ ẹ̀ tá a ṣàlàyé fún yín ni pé a ní má gbà wọ́n láàyè láti dé ọ̀dọ̀ ẹni tí inú ọ̀rọ̀ kan náà ní gbogbo ẹ o a kàn sọ ní ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ẹnìkan wà tán pè ní ẹni tí inú má gbà wọ́n láàyè kan débẹ̀ o tó tí ẹni tí inú bá ti ní problem gbogbo nǹkan tó kù nípa ayé yín ó ní problem nìyẹn mo dẹ̀ gbàdúrà ẹni tí inú yín kò ní ìṣòro number 2 ó sọ pé má gbà wọ́n láàyè láti dá àlá rẹ dúró láti dá ìran rẹ dúró ẹ̀rí ohun rere tó bá pòwò láti ṣe má jẹ́ kẹ́nikẹ́ni dá dúró báyìí kan fi ọ̀rọ̀ ẹ̀gàn ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ yẹ̀yẹ́ má jẹ́ kan fi dá dúró torí wọ́n sọ bẹ́ẹ̀ sáwà náà pé tá bá ṣe ń bà lọ́yà a lè ṣe rere a lè ṣe rere ju ayé wọn lọ ẹ̀rí number 3 ó sọ pé ó ní má gbà wọ́n láàyè láti fìdí ayé rẹ jókòó ẹ̀yọ torí pé wọ́n á mú ẹja bí tó fẹ́ yà wọ́n á mú ẹwọ bí tó fẹ́ wọ̀ wọ́n á introduce nǹkan tó fẹ́ ṣe fún ẹ ẹ̀yọ mọ́mí yẹn sọ wọ́n ní àwọn ọ̀rẹ́ wọn àwọn nìkan ló rẹ̀yìn jù láàrin wọn àṣẹ gbogbo wọn àṣolóṣó ni wọ́n mo ní oṣó witches ó kàn bí ó ní ẹ̀sà ó ní gbogbo yẹn kọ́nà pẹ̀lú lóṣójàre ó ní àwọn tó jẹ́ pé àwọn aláṣẹ́wó gidi ní original mo ní what ẹ̀rí ó lábàjọ kò sí ti gùn mọ́tò nínú wọn ló wà ní irọ́ òun ṣé olóyin ara yọ owó kíní wọn kúrò lórí fóònù wọn ó lẹ́skìsà ó ní kò tẹ̀ tọdún 5 lẹ́yìn ìgbà èyí tó yàwòrè èyí tí wọ́n lò èyí tí kò sí kankan nu wọn tí èèyàn bá rí wọn á bú sẹ́kún báyìí mo ní àwọn nǹkan tá à ń sọ ní báyìí kan fi ìdí ayé yín jókòó Ọlọ́run dá yín bíi tiwọn o then ìkẹyìn ní pé òun tẹ mú dání máyì kan gbà tọwọ́ yín dànù tó ní máyì kan gbà torí wọn ò ní lò kánà tẹ gbà lọ́wọ́ yín báyìí wọn ló ń lo ìbátẹ̀sì bẹ́tà wọn á gbà dànù wọn ò ní ìdí ẹ̀ máyì kan gbà tọwọ́ yín dànù mo fi Ọlọ́run bẹ̀ yín bẹ̀rẹ̀ sí ń gbègbè ayé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run náà á máa dáhùn Ọlọ́run á máa dáhùn ní ayé yín Ọlọ́run àfarahàn agbára wà láyé Ọlọ́run àṣẹ fún yín ẹ jẹ́ á gbàdúrà Ọlọ́run wa yin orúkọ yín lógo lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ńlá tẹ́tún fún wa ní àkókò yìí fún ẹ̀kọ́ yìí lórúkọ Jésù gba ọpẹ́ gba ẹ̀yìn wa mú gbàdúrà fún yín o wípé agbára tí ẹ ó fi tẹ́fì di Ọlọ́run mú gba èrè tẹ́fì di Ọlọ́run mú ṣe rere tẹ́fì di Ọlọ́run mú ẹyọ dé ibi tí Ọlọ́run pèsè fún ayé yín lórúkọ Jésù Kristi Ọlọ́run á fún yín lágbára bẹ́ẹ̀ ẹ ní bojú wẹ̀yìn ẹ ní padà ẹ ní dídàkudà Ọlọ́run àfarahàn agbára wà láyé àṣìṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín jẹ́ kí ló fẹ́ Jésù Kristi Olúwa fẹ́ mọ́tò Ọlọ́run dàpọ̀ tẹ̀ mọ́ kó máa bá wa lọ kọ́lọ́run kó ṣàánú fún wa àtìlẹ̀ tí rí àánú gbà náà a rí ojú rere rẹ̀ ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Praise the Lord, hallelujah. Thank you and God bless you.